Gbogbo wa la mọ ìṣẹ̀lẹ̀ aburú tí ó ṣẹlẹ̀ ní December 29, 2025 tí Anthony Joshua àti àwọn ọ̀rẹ́ ẹ̀ tí wọ́n wá sí ìlú Nàìjíríà léyìí tí ó ṣe okùnfà tí Anthony Joshua tó pàdánù àwọn ọ̀rẹ́ ẹ̀ méjèèjì Lateef Ayọ̀délé tó jẹ́ personal trainer àti Shina Gami tó jẹ́ coach ẹ̀ sínú ìjàmbá ọkọ̀ lọ́nà Èkó síbàdàn. Ìṣẹ̀lẹ̀ tó gba omijé lójú yẹn ni. According to Sky News, ọkùnrin kan ti jáde o tó porúkọ ara rẹ̀ ní Àjàlá Yusuf. Ó ní òun fẹ́ sọ ohun tí ojú òun rí ní kété tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ní on the 29th of December. Ó ní ṣàdédé làwọn gbọ́ ariwo tó loud gan bí ìgbà tí táyà mọ́tò bá bẹ́ ní gbogbo àwọn àtàwọn ẹlẹgbẹ́ làwọn sáré lọ síbẹ̀. Nígbà táwọn débẹ̀ làwọn rí i pé ìjàmbá mọ́tò ńlá ló ti ṣẹlẹ̀. Mọ́tò ti kó sí abẹ́ tírélà. Làwọn bá wò pé kí náà lè ṣe. Oníkálùkù gbìyànjú, wọ́n pe àwọn èèyàn, wọ́n yọ àwọn èèyàn jáde. Wọ́n wá ní pé n tó ṣe kàyéfì fọ́hùn ìyẹn Mr. Àjàlá. Ó ní Anthony Joshua kan ń wò ní kò lè sọ̀rọ̀ rárá. Bí ìgbà tó jẹ́ pé téèyàn bá ń wà shock pẹ̀lú ohun tó ṣẹlẹ̀. Eléyìí tí ọkùnrin yìí sọ ló wá fa kí àwọn èèyàn kan kí wọ́n kọ́mẹ̀ǹtì lọ lóníranran. Ẹnìkan kọ síbẹ̀ o. Ó ní I should think he would need a lot of counseling after this. Losing his friends like that, it's a miracle. Ìpè ó survive ẹ̀. Àwọn ẹlòmíràn tiẹ̀ sọ wípé bóyá ká ní tírélà yẹn ò sí ń bẹ̀, ìjàmbá yìí lè má ṣẹlẹ̀. Ẹlòmíràn tún sọ wípé ká ní tírélà yẹn ò sí ń bẹ̀, ìṣọwọ́ tí dráìvà yẹn fi ń sáré àfàìmọ̀ kí ọkọ̀ wọn kó má wọ inú omi aginjù lọ. Ìbéèrè tèmi wá leléyìí gẹ́gẹ́ bí ohun tá a rí kà lórí ẹ̀rọ ayélujára. Àwọn ẹnìkan ní ìjọba wa nílùú Nàìjíríà wọn ò ṣe é dáadáa pé báwo ni irú ìjàmbá bẹ́ẹ̀ ṣe lè ṣẹlẹ̀. Àwọn ẹlòmíràn ní kí ló dé tá à ń gbé gbogbo ẹ̀bí léjọba lórí. Ṣèjọba ló ní kí dráìvà tó ń wa ọkọ̀ kó máa sáré àsàpàjúdé. Àwọn ẹlòmíín ní ó pọ́n mọ́ àwọn tó ń gbé ìlú òyìnbó láti bẹnu àtẹ́lu ìjọba ìlú Nàìjíríà pé ṣé bá a ṣe ń wa ọkọ̀ nílùú Nàìjíríà ni a ṣe ń wà nílùú òyìnbó ni, pé nílùú òyìnbó ẹ̀ ń tẹ̀ lófin, pé tá a bá wá délùú Nàìjíríà náà kí ló dé tá a tẹ̀ lófin. Kí lẹ̀yin rí sí i? Ṣé rí ju gbogbo rẹ̀ lọ? Ọlọ́run ò ní jẹ́ ká pàdánù ká ṣòfò ẹ̀mí o. Mo rò pé Anthony Joshua àtàwọn ọ̀rẹ́ ẹ̀ tán wáyìí ó wálé láti wá gbádùn ni. Ó wá pé ọmọ ìlú abínibí Nàìjíríà tóun jẹ́ kóun má gbàgbé lé. Ǹjẹ́ ẹ rò pé n tó ṣẹlẹ̀ yìí á fẹ́ lè jẹ́ kí àwọn ọmọ míì tó wà nílùú òyìnbó láti fẹ́ máa wálé? Bákan méjì lọ̀rọ̀ yìí pín sí o. Mo rọ̀ wá o àwa road safety Nàìjíríà. Ṣé rí bóyá tí àwọn èèyàn bá wà ń bẹ̀ bẹ́ẹ̀ ọ ṣe ń ṣe nílùú òyìnbó, if you go over the speed limit, ó ní kámẹ́rà tí ó mú speed limit yẹn wàá gba tíkẹ́ẹ̀tì. Àwọn ọlọ́pàá kan àti ẹ̀ máa sásẹ́gbẹ̀ẹ́ ojúnà títì. Tó o bá ṣe ń sáré jù, wọ́n ní ẹ̀rọ nǹkan tó máa wo speed limit yẹn, wọ́n á yí iná, wọ́n á dá ẹ dúró ni. Ǹjẹ́ àsìkò ní tó báyìí káwa náà bẹ̀rẹ̀ sí ní ṣe léyìí nínú Nàìjíríà? Torí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò ní máa wálé o. Gbogbo àwọn ọmọ ológo wa, ẹ má jẹ́ ká pàdánù wọn láì tó ọjọ́ o. Ojú tèmi fi rí nìyẹn.